ẹ wo àgbàrá olóhùn nílé wó onílé ni ò máa ní gbà fún bẹ́ẹ̀ ni àwọn Yorùbá àwọn baba ńlá baba wa ló sọ bẹ́ẹ̀. ẹdùn náà kílé tẹ́ fẹ́ fi ìlànà òfin ṣàríà dá wa sí òwò ẹrú ẹlẹ́ẹ̀kẹta fún ìgbà kejì. mo dẹ̀ lè sọ fún yín pé àjẹ́ńdà àwọn Fúlàní láti gba ilẹ̀ Yorùbá náà ni kò sí nǹkan míì. ẹ jẹ́ kí n sọ bí wọ́n ṣe fi ṣe kínní. mo fi sọ pé ilé tó ń tòrò ọmọ àlè ibẹ̀ ni òun tí ì dàgbà. nǹkan tí wọ́n ṣe ni pé intermarriages ti wà láàrin Fúlàní àti Yorùbá. àwọn ọmọ tán wá ń bí ní ìgbà náà àwọn náà wú kínní dìde wípé dandan a gbọ́dọ̀ gba ṣàríà ní ilẹ̀ Yorùbá torí mo mọ̀ pé ọmọlúàbí ilẹ̀ Yorùbá kankan ò ní gbà. ẹ lọ wo gbogbo wọn ẹ rí i pé gbogbo wọn ní nǹkan kan tàbí ìkejì ṣe pẹ̀lú Fúlàní. àwọn ọmọ àlè àárín wa ló ti ń dàgbà ó sì ti ṣẹlẹ̀ rí. ẹ jẹ́ ká sọ bó ti ṣe ṣẹlẹ̀ ní ìgbà náà. ọ̀rọ̀ tá a fẹ́ sọ léni ọ̀rọ̀ tó ń já ìran pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní nǹkan tá a fẹ́ sọ léni. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ náà ni nípa ọ̀rọ̀ ṣàríà tí ó ń já ìran. alákọ̀ọ́kọ́ náà àwọn ìbéèrè mélòó kan wà tí mo máa dáhùn nínú fídíò yìí. bẹ́ẹ̀ sì ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé kí ni ìtumọ̀ ṣàríà gangan. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní pé èdè wo ni ṣàríà ń sọ. ìbéèrè yìí ni mo rò pé gbogbo àwọn tí ó fọwọ́ sí ṣàríà wípé ó yẹ ká lè dáhùn. ní èrò tèmi bí ìgbà tá a fẹ́ padà sí oko ẹrú ẹlẹ́ẹ̀kẹta ní ìgbà kejì òun ni eléyìí. torí òwò ẹrú alákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sìn náà ni bó ṣe ṣe bẹ̀rẹ̀ náà lélẹ́yìí ní eléyìí tí ìdúnàdúrà wà ní ìlànà pàṣípààrọ̀ ní nǹkan tí a mọ̀ sí sub-Sahara trade nígbà náà. trade náà ó jẹ́ trade níbi tí iṣẹ́ ìwádìí fi yé mi pé wọ́n máa ń ta àwọn kìrìsìtẹ́nì lẹ́rú. and ẹlẹ́ẹ̀kejì fídíò yóò ní ṣe pẹ̀lẹ́sìn kankan o nítorí pé mo dárúkọ kìrìsìtẹ́nì nísìn àwọn kan rò pé bóyá mo ń gbìyànjú àti sọ̀rọ̀ nípa ẹ̀sìn ni. mi ò ní nǹkan kan ṣe nípa ẹ̀sìn nínú fídíò yìí. mo kàn fẹ́ sọ àwọn ìtàn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí ni mi dẹ̀ ní bóyá script àròsọ àbí nǹkan kan máa sọ tó bá ṣe wà nínú fídíò yìí torí mo believe pé nǹkan tí ó yẹ ká mọ̀ ni kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní support àwọn laws yìí. lóòótọ́ àwọn òfin yìí ó máa dín ìwà àbàjẹ́ kù pàápàá jùlọ láàárín àwọn adarí wa. bẹ́ẹ̀ ni yóò dín ìwà àbàjẹ́ kù ṣùgbọ́n tá a bá ní ká dijú kẹ́ni burúkú kọjá ìgbà tẹ́ni eré bá máa kọjá ò ní rí. ìdí rèé tí mi ò fi gbogbo ara fọwọ́ sí òfin yìí nítorí pé kò bá ìlànà ìgbàlódé mu. fún àpẹẹrẹ àwọn baba ńlá baba wa ní ilé tó bá ń tòrò àwọn ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. mo dẹ̀ fẹ́ fi yé yín gbangba báyìí pé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti wá dàgbà báyìí wọ́n ti dàgbà sí ọwọ́ Fúlàní. àwọn wá ní àwọn ọmọ àlè tá à ń sọ yìí àwọn tó fẹ́ gbé ìlànà ṣàríà àbí ṣẹ̀ríà tó fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá àwọn náà ni. ọ̀rọ̀ yìí ń já ìran nílẹ̀ Yorùbá kódà ẹ lè gbọ́ odidi ìròyìn kan láì ṣe pé ọ̀rọ̀ yìí wà nínú ìròyìn náà. mo sì lè sọ fún yín pé ọ̀rọ̀ yìí kún ẹ̀rọ orí ayélujára púpọ̀ ní eléyìí tó ti dá rògbòdìyàn sílẹ̀ láàárín àwọn kan tàbí ìkejì. kódà lórí ìlànà yìí gan ẹni tó bá wà lórí TikTok dáadáa ẹ máa rí oríṣiríṣi fídíò àwọn èèyàn tó sọ pé àwọn ò ṣe ẹ̀sìn Islam mọ́ lórí TikTok ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. fídíò yìí ò ń ṣe nípa ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kejì. and the word Islamic or Christianity ẹ jẹ́ ká kọ delete ẹ̀ tó máa sọ nu fídíò ẹ jẹ́ ká kọ delete ẹ̀ ká kọ yọ kúrò nu fídíò yìí ká base fídíò lórí Sharia tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Sharia is a law and mo dẹ̀ lè sọ fún yín pé Sharia ò kì í ṣe law tó ṣàjèjì sí wa nílẹ̀ Yorùbá. kódà tẹ́ bá ṣe ìwádìí yín dáadáa ẹ máa mọ̀ pé wọ́n ti lo Sharia rè ní ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n nígbà náà àwọn missionaries
àwọn ni wọ́n wá pa ìlànà náà rẹ̀ ní 19th century. Ṣùgbọ́n nǹkan tí a fẹ́ sọ lénìí ni pé kí ni wọ́n bá bọ̀, kí ni ìran Yorùbá bá bọ̀ láti bí ṣàríà tí wọ́n lórí ní ìgbà náà, pàápàá jùlọ ní Ọ̀yọ́lé. Bẹ́ẹ̀ ni nígbà náà tán lo ṣàríà, kìí ṣe gbogbo Ọ̀yọ́lé ló lo ṣàríà nígbà náà. Ní àwọn bí ilé kéwú ní Ọ̀yọ́lé nígbà náà ni wọ́n ti lo ṣàríà nígbà náà. Oríṣiríṣi ìwé sì wà nípa rẹ̀ tẹ̀lé lọ́kà ní bó ṣe ṣẹlẹ̀ nígbà náà. Àwọn ìwé náà lè ń rí ní ojú móhùnmáwòrán yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ gẹ́gẹ́ bí mo sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí pé tí ìlú kan bá ń tòrò, àwọn ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà. Àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti wá dàgbà báyìí nítorí pé wọ́n lọ gbé ìlànà tí kò lè ṣiṣẹ́ fún òde òní ni wọ́n gbé wá pé dandan ká máa lò. Ìdí méjì kan ni mo fi rò pé ìlànà yóò lè ṣiṣẹ́. Ìdí alákọ̀ọ́kọ́ ìbéèrè ló mú dání, kí ni èdè tí ṣẹ̀ríà ń sọ? Tó bá wá jẹ́ pé a ti mọ èdè tí ṣẹ̀ríà ń sọ, tá mọ̀ pé Arabic ni ṣàríà ń sọ. Now ìlú wo náà ti ń sọ Arabic? Àwọn ìlú wo náà ti ń sọ Arabic? Tó bá wá jẹ́ pé a tún ti mọ àwọn ìlú tí wọ́n ti ń sọ Arabic yìí, ẹ jẹ́ kí n wá sọ fún yín pé àwọn kinní tó ń ṣẹlẹ̀ ń sìn kò ń ṣe àkọ́kọ́ rèé tó máa ń kọ́ ṣẹlẹ̀ nínú ìtàn. Mo dẹ̀ lè sọ fún yín pé ó ti ṣẹlẹ̀ rí bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta rí nínú ìtàn. Màgbàrá olóhùn ò ní lé wò, onílé ni ò ní gbà fún. Bí mo mọ̀ pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbàgbé nǹkan tí ṣẹ̀ríà ti dá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá rí. Tá bá ní a gba ìlànà òfin ṣàríà yìí, bí ìgbà tí a mọ ohun tá à ń ṣe ni, torí bí ìgbà tí a fẹ́ padà sí òwò ẹrú ẹlẹ́ẹ̀kẹta ní ìgbà kejì. Ẹ jẹ́ kí n yànnàná ìtumọ̀ òwò ẹrú ẹlẹ́ẹ̀kẹta ní ìgbà kejì fún yín. Ní ìgbà tí òwò ẹrú kọ́kọ́ wà gangan ní ilẹ̀ adúláwọ̀ ní àkọ́kọ́, mo fẹ́ sọ fún yín pé ìlànà yìí náà ni ó wà lára ohun tí wọ́n fi ń kó ẹrú ní ìgbà náà. Tẹ́ bá sì lọ ka ìwé Ahmed Baba kan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ ní 17th century, ó sọ̀rọ̀ pé ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí ó wà justified láti kó lẹ́rú. Bẹ́ẹ̀ ni mo sì lè sọ fún yín pé lára àwọn iṣẹ́ ìwádìí tí mo ti ṣe rí, mo rí pé nígbà kan wà tó jẹ́ pé ẹni tí ò bá ti kí ń ṣe mùsùlùmí, pàápàá jùlọ tó bá jẹ́ Christian, ni wọ́n máa ń kó lẹ́rú. Kò wá ń ṣe nílẹ̀ adúláwọ̀ nìkan ní ìgbà náà, tó fi dé gbogbo ilẹ̀ Europe ní ìgbà náà ni wọ́n máa ń kó ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí lẹ́rú. Ẹ má yẹ ká wá lọ sínú ìtàn tó ti pẹ́. Ẹ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ nípa eléyìí tó kàn wá gangan ní kòpẹ́kòpẹ́ ní eléyìí tá a mọ̀ sí Ìlọrin Àfọ̀njá. Ǹjẹ́ mọ̀ pé nígbà tí Álímì gba Ìlọrin Àfọ̀njá tán, wọ́n bẹ̀rẹ̀ nǹkan tó fara pẹ́ ṣàríà ní ibẹ̀ ní ìgbà náà. Lẹ́yìn náà ni wọ́n tẹ̀síwájú, wọ́n fẹ́ gba ibi tí a mọ̀ sí Òṣogbo ní òde òní, kó tó di pé àwọn jagunjagun ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn tó wá láti Ìbàdàn, ni wọ́n dìde ní ìgbà náà, ni wọ́n kojú àwọn ogun Fúlàní. Ṣùgbọ́n ní ìgbà náà nǹkan kan wà táwọn Fúlàní ṣe, ó ní pé àwọn Yorùbá wa tí wọ́n ti gbẹ̀sìn ní ìgbà náà, tí wọ́n jẹ́ mùsùlùmí, àwọn ni àwọn Fúlàní kọ́kọ́ tì síwájú ní eléyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá sì pa gbogbo wọn, nítorí pé wọ́n nígbà pé àwọn ni sell out ní ìgbà náà, kó tó di pé àwọn Fúlàní gangan ṣẹ̀ wá kó tó di pé wọ́n wá borí àwọn Fúlàní ní Òṣogbo ní ìgbà náà. Nǹkan tí ẹ lè kà ní ká tó wá yọ yẹn kúrò pé òkè lẹ́yìn ìgbà tí àwọn jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n borí àwọn Fúlàní ní Òṣogbo, àwọn jagunjagun yìí tún wá kóra wọn jọ wípé àwọn fẹ́ lọ gba Ìlọrin padà lọ́wọ́ Fúlàní. Ǹjẹ́ mọ̀ pé ẹ̀mẹ́ta ni wọ́n gbìyànjú láti gba Ìlọrin padà lọ́wọ́ Fúlàní? Kí lẹ mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn? Àwọn ìran Yorùbá tó wà ní Ìlọrin, àwọn náà ni ò jẹ́ kí wọ́n rí Ìlọrin gbà padà lọ́wọ́ Fúlàní. Bẹ́ẹ̀ ni mo sì lè sọ fún yín pé tí ẹ bá fẹ́ mọ̀ dáadáa, ẹ lọ ka ìwé tó wà lọ́wọ́ mi tó pè ní The History of the Yorubas by Reverend Samuel Johnson. Samuel Jackson mo pé the last time yẹn mo ṣe mistake ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé mi ò mọ ohun tí mò ń sọ ni, bí kò ṣe pé ẹ mọ̀ àṣìṣe ò lọ́gàá. Samuel Johnson ó ní ìwé tó wà lọ́wọ́ mi yìí.
mo dẹ̀ lè sọ fún pé tẹ bá ṣí sí page 233 nínú ìwé yìí ẹ máa rí chapter 7 ó sọ pé the rise of the Fulani to power. Ibẹ̀ ni ìtàn tí mo ń sọ èyí wà. Mo sì lè sọ fún yín pé alákọ̀ọ́kọ́ ni wọ́n pè ní ogun ògèlè, ẹlẹ́ẹ̀kejì náà pè ní múgbàmúgbà war, ẹlẹ́ẹ̀kẹta náà pè ní pamọ́, ẹlẹ́ẹ̀kẹtẹ̀ta ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n gbìyànjú. Tẹ́ bá sì ṣe sí page 233 òun ni mo ṣí síwájú ẹ máa ka gbogbo àwọn nǹkan tí mo ń sọ yẹn bẹ́ẹ̀. Kí ni nǹkan tí mo máa ń gbìyànjú àti sọ pé ẹ̀sìn àlàáfíà òun ni ẹ̀sìn Islam. Kò ń ṣe pé mò ń criticize Islam nínú fídíò yìí, bí kò ṣe àjẹ́ndà àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa tó ń fẹ́ lo Islam láti fi da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ó ní mo fẹ́ ká kọ̀ pay attention sí, mi ì fẹ́ ká overthink fídíò yìí pé bóyá mò ń criticize Islam ni. No, mo ń jẹ́ ká mọ̀ pé àwọn kan lo àjẹ́ndà ẹ̀sìn yìí láti fi da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Mo dẹ̀ lè sọ fún yín pé oríṣiríṣi àwọn èèyàn ló ti ń threaten ara wọn gidigidi lórí TikTok lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ń ṣe lórí TikTok nìkan, physical combat ti ń wà, ìkùnsínú tún wà láàrin ẹ̀gbọ́n àtàbúrò, afẹ́ ní ilẹ̀ Yorùbá. Ní eléyìí tí mo rò pé mo fẹ́ rọ gbogbo wa tí a fi ọwọ́ sí kíkiní wà wípé ká má bá wọn fa wàhálà, nítorí pé kí ni nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan òun náà ni pé ká sọ pé kí ni àfẹ́ kó lè da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú fún ìgbà kejì. Ṣé mọ̀ pé tí ẹnu wa bá kò tí a sì fi ọwọ́ sowọ́pọ̀ a lè gbé àpáta láti ìdí, ṣùgbọ́n tí ẹnu wa ò bá ti kò, báwọn kan bá ṣe ń gbé sókè làwọn kan máa fà wálẹ̀. Nǹkan tí mo ń gbìyànjú àti sọ nínú fídíò yìí nìyẹn. Ṣùgbọ́n kó wá tó di pé mo dánu dúró, mo kàn fẹ́ sáré fi àǹfààní sọ ìtàn ráńpẹ́ bí ẹ̀sìn Islam ṣe dé sí ilẹ̀ Yorùbá ní 18th century. Yes, lóòótọ́ òun ni ó kọ́kọ́ dé. Lẹ́yìn ìṣẹ̀ṣe òun ni ẹ̀sìn tí àwọn baba ńlá baba wa tún sìn, òun ni lóòótọ́. Ṣùgbọ́n ní ìgbà tó ń bọ̀, ìlànà jàgídíjàgan làwọn Fúlàní fi ń gbé bọ̀ ní ìgbà náà, tó di pé àwọn baba ńlá baba wọn dá wọn padà pé ẹ̀yin níbo sáàyè. Ó ní ìtàn Òṣogbo tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, òun ni wọ́n dá padà kó tó di pé wọ́n ṣẹ̀ wá gbé wá ní ìlànà àlàáfíà tí ẹ̀sìn Islam gbé wá gangan nípasẹ̀ káràkátà ní ẹ̀sìn Islam ṣẹ̀ wá fi wá gangan. So wọ́n máa gbìyànjú. So ẹ jẹ́ ká mọ̀ pé ìtàn ló fẹ́ túnra rẹ̀ kọ. Torí ẹ̀ la sì fi dárúkọ rìn sílẹ̀ láti ní community tátijọ́ máa sọ ọ̀rọ̀ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ rí àbí nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀, láti máa pe àkíyèsí wa sí àwọn nǹkan tó lè da omi àlàáfíà wa rú gẹ́gẹ́ bí eléyìí. Òun ni mo fi máa ń sọ wípé ibi à ń pè ní abínibí, a máa ránra wa létí ibi tí a ti ń bọ̀, ibi tí a dé àti ibi tí a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní abínibí. Ẹ wo, ẹ jẹ́ kí n dánu dúró báyìí. Yorùbá ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí, tó bá dénú ẹ̀ á dòdìdì. Ẹ má jẹ́ ká ṣe kíni, ẹ má jẹ́ ká bá wọn jà, á ti mọ̀ páà ní ìgbà, torí pé kíni àgbàrá ò lóhun ò nílé wó, onílé ni ò ní gbà fún. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká bá wọn fi ṣe ìlànà báwọn sì ṣe gbé yẹn. Ẹ jẹ́ kí n fi àsìkò ìdánu dúró, kí n sì kí àwọn tó ti dúró ṣinṣin pé láyé fàbàdà irú rẹ̀ kò ní í ṣẹlẹ̀. Mo fẹ́ ká mọ̀ pé ìtàn ló fẹ́ túnra rẹ̀ kọ. Ẹ wo, ẹ jẹ́ kí n dánu dúró báyìí. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ yín nílé, ẹ bá mi subscribe sí fídíò yìí, Yorùbá Pọ́nbélé. Nínú fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen nìyẹn. Fídíò nípa òwò ẹrú ni fídíò náà, àti ipa tí Ọ̀yọ́ kó nígbà tí òwò ẹrú ń lọ lọ́wọ́. Nǹkan tó wà nínú fídíò náà nìyẹn. Ẹ wo, mo sì mọ̀ pé ẹ ní regret. Ẹ jẹ́ kó tó dìgbà míì, ẹ má gbàgbé láti like ara yín.